Tàbá ogun sọ fún yín sí pé ẹ máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ẹ máa sọ fún wa pé wèrè la fi ń wo wèrè náà ni. Àgbáwo fẹnu fo fẹ́ǹsì má lọ fẹnu dáhùn ọ̀ tí ẹnu ẹ má lọ tiẹ̀ pa owó fẹ́ rí ní online má yẹ kẹ́nu ẹ lọ tún ẹ pa o ó ti yẹ àgbáwo fẹnu fo fẹ́ǹsì ó ti yẹ má lọ fẹnu dáhùn o ẹ máa jẹ búrẹ́dì lọ ń dẹ́yìn lọ́wọ́. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu Tope Nautical tó ń fi ìkìlọ̀ ránṣẹ́ sí Taye Currency lórí orin wèrè la fi wo wèrè níwájú ọba aládé ọba Olubadan tó ṣẹ̀ṣẹ̀ jẹ. Kódà Sam Larry dá sí ìkànnú àwọn Nollywood náà dá sí ẹ̀yìn èèyàn wa ọ̀rọ̀ tán síbẹ̀ o. Ẹ ní láti gbọ́ àwọn ọ̀rọ̀ tó lágbára táwọn èèyàn fi sílẹ̀ nígbà tí wọ́n lọ hú fọ́nrán Saheed Òṣùpá jáde níbi tó ti ń kọrin fún Ọọ̀ni of Ifẹ̀ ọba Síjú-Adé tó kọjá lọ lọ́jọ́ sí ẹ̀yìn èèyàn wa. Ẹ wò ó ọ̀rọ̀ wèrè la fi ń wo wèrè yìí ti wá kọjá bẹ́ẹ̀ o. Ó ti di ohun tí àwọn èèyàn gbàgbé gbá ọtí táwọn èèyàn sọ lọ́tún lósì pé kí la máa wá kó sí báyìí o. Àmọ́ ẹ wò ọ̀rọ̀ yìí lágbára oríṣiríṣi kọ́mẹ̀ntì lórí ayélujára ẹ wò wọ́n ní bí ìyá bá gbéyàn kan ṣánlẹ̀ pé kékeré á sì máa gorí ẹni bẹ́ẹ̀ ló ṣe dàbí ẹ̀ ń pọ̀rọ̀ ìfẹ́ rí báyìí o. Ẹ̀yin fáǹsì Taye Currency ọ̀rọ̀ rẹ o ẹ já gbọ́ nǹkan táwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ wèrè la fi ń wo wèrè. Máa wọlé kábíyèsí o àrígbáyànú lọ́jọ́ òní onírìṣà mi wọ́n jí Jésù pa o jìbì ní bí àtẹkùn ẹ̀rí ogun olúmọ̀ṣe onírìṣà mi ojú rábẹ̀sà ọmọ fàṣẹ́sì mi àjàláyé olùfẹ́ ọmọ kejì ọmọ. Ọ̀rọ̀ yìí mà ti wá kọjá abẹ́ ṣe lérò ẹ̀yin èèyàn wa ẹ já gbọ́ lára nǹkan táwọn èèyàn ń sọ nígbà tí wọ́n lọ hú fọ́nrán Saheed Òṣùpá jáde. Agbábíàká òkòkò Michael tún yọ ń bí ó ní see as baba dey react to the songs may his soul rest in peace baba rere. Ẹ wò ó Saheed Mobọ́lájí Ridwan ó ní the event planner sef dey craze how you go carry Taye Currency come play for that kind event. Babatunde Adio ní if it's not KSO or K1 abeg shift no be wèrè song we dey lis ten to. Torí ṣéjú òrìṣẹ́ ní Taye Currency just wan try make name say na him play for Baba Ládọjà na why use wèrè report everything. Ẹ̀gbọ́n ṣe bó ṣe yẹ kórí náà nìyẹn. Barbara Lebeda ó ní after shouting ogo I was like èwe ṣe màmá kan lẹ́sẹ̀. Ó lágbára o. Frank Mulali ní if he had sang Barrister song throughout he would have won a lot of praises from everyone. But wèrè la fi wo wèrè níwájú ọba. I was expecting K1 to step in and rescue him when president came. Even Baba Ládọjà shut him up when he was giving his speech. Ẹ rí pé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn níbi coronation Olubadan. Yusuf Sani Akanni the difference is clear. Olúfimọ till eternity. Ọlárẹ̀wájú Ọdẹ́sánmi why this guy is not at Ìbàdàn on Friday yín Òṣùpá ló ń bá wí yẹn wípé kí lédè tí ò wá. Àwọn kan ní ó lọ sí Europe ní gẹ́gẹ́ bí ààrẹ òpè tán ṣe sọ. TJ Morgan ní but I want to ask Taye something o. Na who Olubadan wan use wèrè report for Ìbàdàn people no be wèrè na. Àbí this boy when dem call Taye dey ṣe kinní kan ni who ṣe kinní kan kí ló kan Afghanistan with inú eléyìí Ọlọ́run ṣàánú. Ẹ wò nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Àwọn èèyàn sì sọ̀rọ̀ gan-an mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ nítorí pé ẹ wò ó lágbára àmọ́ kò sẹ́ni tó kọjá àṣìṣe.
nígbà tí ọ̀kan náà àwọn Nollywood tún jáde tóun náà fọ̀rọ̀ sílẹ̀ ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nínú fọ́nrán yìí àwọn kan ní Ọlálẹ́yẹ Adébóyè ní àbí ṣé ẹni tí kò mọ ìgbékalẹ̀ ọ̀rọ̀ ni ó máa mọ ìgbékalẹ̀ orin mọ̀ ṣe o Ayọ̀ntọ́lá Tímọ́nì ẹ̀rín nìyẹn kàn rí tiẹ̀ àbẹ́rí báyìí Abẹ́joyè Ọlásùnkànmí ní Ìbàdàn ní wèrè wà ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa ṣé Ìbàdàn ní wèrè wà gẹ́gẹ́ bí Abẹ́joyè Ọlásùnkànmí ṣe sọ nínú fọ́nrán yìí ó mà ṣe o àbẹ́rí Ọlọ́run kó má jà ṣe mistake ni o nítorí wípé ọ̀rọ̀ yìí ó ti di nǹkan tí ó ṣe àwọn èèyàn kàyéfì pé ó ṣe gbọ́dọ̀ wá rí bẹ́ẹ̀ oríṣiríṣi làwọn èèyàn sọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ìtẹ́ ti gbọ́ gbogbo ìtàwọn èèyàn ti sọ tí wọ́n ti ní Òṣùpá ló yẹ kó wá kọrin àwọn kan ní kílé tí K1 wá kọrin kódà àwọn kan ní àmọ́ gbogbo ẹ̀ ló yé Ọlọ́run ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o kí lè rí sí lórí ọ̀rọ̀ wèrè la fi ń wo wèrè orin wèrè la fi ń wo wèrè tí Taye Currency kọ níwájú ọba aládé ọba Olúbàdàn tuntun ó lágbára ẹ̀yin èèyàn wa ẹ dá sí drop comment and remember to like share and follow us. Thanks for watching. Now love fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí.